má fòkò mi dáná ọjọ́ kan là á kọ́ ìyáálé Lizzy Anjorin ti jáde tán fún un ó wá fún Lizzy Anjorin lésì ọ̀rọ̀ rẹ̀ lọ́rọ̀ bá di woro sí woro ẹgbẹ́ ohun tó sọ. àwọn kì í lọ sí Ìdúmọ̀tà ká lọ ṣe fake transfer Ọlọ́run ní jẹ́ ká wà ríru ẹ̀ àwọn ọmọ bá ní àtọ̀rọ̀ àwọn kì í ṣe ọmọ bá ní àjàgbà kò yẹ tí a bá ní àwa akájú ọ̀kanjú wa tí a bá ní àtọ̀rọ̀ àwa ò ní jalè àwọn kì í ṣe gbéwèrè kò yẹ ẹyin àwọn máa fi mọ́ mi àwọn olólùfẹ́ wa wọ́n mọ̀ wá ṣó ti yẹ yín so kí n gba tẹ́rẹ́tì so mo appreciate pause and ponders mo appreciate Mama Sita thank you so much Mama Sita tí ẹ ti ẹ̀rọ pé Fọláwo ọmọ tí ò ní wà yẹn ẹ̀rọ tí ẹ̀ ṣe kinní kan yẹn tí ẹ̀ dẹ̀ dúró sí àǹtí mi ojú òní tí gbogbo ohun tó ń dùn mọ́ yín ní kò ní dìbànújẹ́ ẹ ní sunkún lórí ọmọ ẹ ní sunkún lórí gbogbo ohun tó ń dùn mọ́ yín ẹ ṣe gan mà ẹ ṣe gan ẹ kú àdúró tì tí ẹ̀rọ ti wà mí tí ẹ̀rọ pọ̀ mọ́ ìkò ní nǹkan tí mo fẹ́ gbé fún mi kò ní nǹkan ẹ̀dẹ̀ ẹ wo iyì yín báyìí ni pause and ponders ẹ ṣe gan sà mi ò mọ bí tífẹ́ yẹn ti wá ẹ kò ṣáà nífẹ̀ẹ́ mi jẹ̀ ní Ọlọ́run á bá mi nífẹ̀ẹ́ yín Ọlọ́run ò ní fi yín lẹ̀ ẹ ṣe gan àti Desire mi ò rántí orúkọ wọn dáadáa ẹ ṣe gbogbo ẹ̀yin bloggers tẹ́dìdé single mother àbí ọkọ àwọn single mother gbogbo ẹ wo mi ò lè dárúkọ yín tán ẹ má bínú gbogbo ẹ̀yin tí mo rántí náà yín bloggers ẹ̀ dẹ̀ pa kò possible náà Fọlákẹ́ oníkọ́múkẹ́ kò possible ẹ ṣé gan ma ẹ ṣé gan sa mo appreciate ojú òní sí ẹ̀yin náà ò ní ṣubú lágbára Ọlọ́run so let me talk about this issue ṣe rí àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ní ẹ ó ní gbéraga ni ó ṣe kinní kan kò ń ṣọ̀rọ̀ gbéraga kò sí gbéraga kankan bẹ́ẹ̀ ṣe rí nọ́mbà yìí business line ni WhatsApp number nìkan ni mo máa fi ń ṣe èmi dẹ̀ kọ́ ni mo máa ń reply ṣé mo wáyé tí mo ṣe kí n gbé kọ́ yẹn ni pé one nọ́mbà tó wà káàkiri àgbáyé ni ìgbà mi mo lè ní 300 message ìgbà mi mo lè ní 200 ṣé rí kò ṣe gbogbo 300 ló fẹ́ rajà o ẹlòmíì ẹjọ inú àwọn 300 bẹ́yà 10 or 5 or 20 ló máa rajà nínú 300 yẹn o ẹ̀dà máa dá ogbó wọn lóhùn kẹ́ tó dá ogbó wọn lóhùn tán èmi tuntun gorí ẹ̀ ẹlòmíì kò wá rajà ẹjọ ẹ ṣàánú mi ni ẹjọ nítorí ọlọ́ọ̀bí ń pa mí Ọlọ́run ló ń ṣàánú gbogbo wa èmi náà wọ́n ń ṣàánú èmi náà àánú lèmi náà rí gbà Ọlọ́run tó jẹ́ kí n ráàánú gba jẹ́ kẹ́yìn náà rí gbà òun ló máa ń pọ̀ jù èmi ẹjọ́ torí ọlá àwọn gbọ́ pé kíní kan sọ pé ẹ gbọ́ kíní kan òun ló máa ń pọ̀ ń bẹ̀ mi ò mọ ẹjọ́ rò mi ò kí ń bẹ́yàn kankan sọ̀rọ̀ mi ò ń bá blogger kankan sọ̀rọ̀ mi ò kí ẹ wo àwọn tí mo ní nọ́mbà àwọn gọ̀gọ̀ mi ò ń bá wọn sọ̀rọ̀ mi ò ń báyàn rojọ́ mi ò mẹ́jọ́ rò àwọn tó súnmọ́ mi nìkan ni mo máa ń bára tó ní personal number mi nìkan ni mo máa ń bá rojọ́ dẹ̀ ní ọjọ́ ìgbà tá máa ń rò àfọ àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ò ń ṣẹlẹ́jọ́ tó máa ń rojọ́ bẹ́ẹ̀ yẹn so I don't talk to people on phone kì í ṣe ti gbéraga because ẹlòmíì tó bá wá sórí tó wá bẹ́ẹ̀ ẹjọ́ pé kíní kan ń gbọ́ kíní kan mi ń dá sẹ́jọ́ ẹ lọ́jọ́ mi ì mẹ́jọ́ ẹ lọ́jọ́ ń rò nǹkan tó ń ṣe tèmi mi ò kí ń kọjá àyè mi tí máa rọ opportunity èèyàn gan mi ò nítorí pé mo rọ opportunity ẹni yẹn kí wọ́n á misuse ẹ̀ mi ò kí ń kọjá mi mo mọ ọmọ ojú ni mí ṣóyè yín that is why I don't pick ẹ̀kọ́ it's just only WhatsApp tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ tẹ́ fẹ́ rajà WhatsApp just message me on WhatsApp a máa reply a máa dá yín lóhùn ṣóyè yín àìmọye oríṣiríṣi rubbish tó máa ń sẹ́ni ọkùnrin mi tó ẹ máa sì má rí gbogbo ní máa post gbogbo nǹkan tó máa ń sẹ́ni ẹ̀yìn gan ẹni àwọn tó bẹ̀ kó má máa gbé business mi ò kí ń gbé business line yàtọ̀ tó pẹ́ fẹ́ rajà ẹ chat wa just start only I will reply you tí má ti gbowó lọ́wọ́ yín tí mo ti fún yín l'account mo máa fún yín lọ́jà yín ó kàn lè ní delay ni gbogbo adẹ̀lá mọ̀ pé logistics wọ́n ya wèrè ṣó ti yẹ yín lórí logistics everybody mọ̀ pé wèrè ni wọ́n lórí ọjà ojoojúmọ́ là ń complain ìgbà àwọn kan tó lọ ń rajà lẹ́nu mi máa kágò ọjà kò ní tètè rí gbà mo kágò ọjà kan láti ó ti lé ní 2 months báyìí mi ò sì gba ọjà yẹn tí mo dẹ̀ jẹ́ customers ṣó ti yẹ yín so ẹ má bínú anybody tí wọ́n yẹ pé báyà pé kíní kan ó ṣe kíní kan fún wa bóyá máa ń ṣe nìyẹn kò ń ṣe bí mo máa ń ṣe nìyẹn mi ò kú lè dáwọ̀ ìfẹ́ ló wà mẹ́tẹ̀ fi wá rajà lọ́wọ́ mi tí ẹlòmíì ń ta nǹkan tí mo ní bọ̀ èyí tẹ́ jẹ́ kí bí pa mí tẹ́ dojú tí mi tẹ́ wọ pé ọmọ yìí náà ń tiraka ni ẹ jẹ́ ká ra lọ́wọ́ ìfẹ́ ló wà ń bẹ̀ bọ̀ kọ́sítọ́mà mi tó bá ti hùwà tí ẹ̀yin tẹ́ bá sọ pé ó ní ìgbéraga ẹ bira yín pé kí lè ṣe bí akíní kan tí mo kò possible kẹfẹ́ rajà kẹfẹ́ fẹ́ patronize mi kí n wá hù ìgbéraga sí ṣé mo fẹ́ dáwọ́ ni ìyìn lè dáwọ́ kò yẹ ìyìn lè dáwọ́ even gan lórí page mi is there I don't refund I don't exchange torí àwọn àgbọn bí ta ti ń rà gan tó bá ti mú lọ wọn ò ní gbà lọ́wọ́ ẹ mọ́ tí bá máa refund fún yàn or tí mo fẹ́ exchange fún yàn á jẹ́ pé bẹ́ẹ̀ fọ́ọ̀tù yẹn ọ̀dọ̀ wa ló ti wá àbáwá la jẹ̀bi àbí kankan mo mọ̀ pé àtọ̀dọ̀ mi ni
but customer ló ti mọ́jà lọ láti bí oṣù mẹ́wàá àbí kíní kan tó wá ní kíní kan mò ń wáyọ̀ kíní kan máa ní kó dá padà kò possible now. Ṣó ti yé yín mà àwọn nǹkan tẹ́ máa fi sọ tẹ́lẹ̀ máa yẹn ó ní ìgbéraga then ẹlòmíì máa fẹ́ máa control ẹ̀ nígbà tẹ́ bá rí odindi adélébọ̀ tó lè san 1 naira àbí 2 naira tẹ́ ẹ fẹ́ máa control ẹ̀ ṣé ẹni tó ṣe business tó san 1 naira àbí 2 naira ó ṣàní bó ṣe débẹ̀ lẹ́yìn pé kí kẹ́kẹ́ advice pé kíní kan báyìí ni èèyàn náà ṣe wèrè àwò pa kíní lóòótọ́ ni o kò yẹ kó rí bẹ́ẹ̀ jẹ́ ká ṣe báyìí ṣó ti bọ ẹlòmíì fẹ́ control ẹ ẹlòmíì á sọ̀rọ̀ sí ẹ nítorí pé òun tajà tí ìwé tó yẹ máa insult ẹ wàá dẹ̀ wò pé kí ló dé mọ́ mi most àwọn customers tó jẹ́ pé tẹ bá rí nǹkan tí ẹlòmíì máa ń sọ máa wò báyìí máa dẹ̀ mi rí báyìí ẹ mọ̀ pé mi ò kí ń báyàn bínú mi mọ́ báyẹn ń rojọ́ púpọ̀ lẹ́yìn kí ignore ẹ̀ kọ́tẹ́mi kan máa ń ṣe nìyẹn ṣóyè yín máa sọ woman ayaba yẹn ń rajà èmi kọ́ ni mo attend sí wọn so wọ́n ti wá rajà yẹn wọ́n wá fẹ́ kán deliver ọjà yẹn bọ́ sí weekend ṣóyè yẹn mọ̀ pé àwọn kan wà tó yẹ pé tó wá rajà ẹjọ́ kágò mi sí ń lọ àwọn ti fẹ́ bá mi ship ọjà mi then adèmọ̀ pé àwọn kí lórúkọ logistics wèrè ni wọ́n ọjọ́ tó dẹ̀ mọ́jọ́ yẹn monday náà mú lọ monday yẹn náà ni rider pé ẹ sọ pé wọ́n ti park ọjà yín kíní kan kí n má wọrí mọ́ kíní kan ẹ tún wá lọ parọ́ pé mi tọrọ ọlọ́run ò ní febi pa mí ohun tó máa mú mi wá bọ́ sápẹ́ ìjọ ìṣàánú ẹ fún mi lówó kí n fi fáwọn ọmọ mi ọlọ́run ò ní jẹ́ kí n rí mọ́ láyé mi ogun tó ti ṣẹ́nu ayé mi kò ní gbérí mọ́ àti gbogbo àyàn olólùfẹ́ mi ẹ parọ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé ẹ send voice note ẹ̀yin lẹ fúnra yín lẹ send voice note tẹ send ẹ sórí whatsapp ẹ̀dẹ̀ wá lọ ń sọ nǹkan mi ẹ kò sí nǹkan tẹ́ ẹ̀ paint mi ẹni mi ò lè kíní kan ọlọ́run ò ní ṣàwá lólè àwọn ò ní lọ sí ìdúmọ̀tà lọ jalè lágbára ọlọ́run àní ṣe fake transfer àdẹ̀ ní fọyàn kó àdẹ̀ ní fọmú rọ kò yẹ yín orúkọ burúkú wọn ò ní pè má wà ṣó ti yẹ yín mà so àwa send ọjà yẹn nípa ẹ̀fẹ́ ọjà yẹn next ni mo rí pé woman yẹn lọ sọ́jà orí online ó dẹ̀ lọ ń parọ́ mọ́ mi but èmi ti fi yín lẹ̀ fọlọ́run torí ọ̀nà ẹ̀ ti bọ́sà ti apologize ẹ̀ ti sọ̀rọ̀ but kò sí nǹkan tẹ́mi fẹ́ ṣe kí ni mo náà mi lágbára kọ̀kọ̀ bọ́ ọlọ́run ni ọba tó mọ̀ pín tá bá pín dáadáa ọlọ́run á tún pín ṣó yẹ yín mo ti fà yín lé ọlọ́run lọ́wọ́ ṣó ti yẹ yín torí pé kí ni nǹkan tí yàn bá ṣe nílẹ̀ ayé ó máa kẹsàn-án ṣó ti yẹ yín mà so bó ṣe rí nìyẹn mi ìfẹ́ sọ̀rọ̀ jù lórí ìyẹn because I don't like to talk about my customer because àwọn customer mi alálùbáríkà olóríire ni wọ́n gba àwọn olólùfẹ́ mi àwọn customer mi ẹni yìí. Tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Fọlá Tinubu tí gbogbo wa mọ̀ sí ìyáálé Lizzy Anjorin nígbà kan rí ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó sọ nínú fídíò yìí ẹ ti gbọ́ bí ó sọ wípé wọ́n parọ́ mọ́ òun ni ò wípé òun jalè ẹ sì ti gbọ́ bí ó ti sọ sáìdì títí rẹ̀ nínú gbogbo ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀. ẹni ọlá ẹni ìkẹ́ òun ni wọn ojú òde ní